kọ pélé ta ló lè sọ gbégúngún bàgbájá ta ló lè sọ àfọmáwòmáwò ni tí ò ní sọ fẹ́nìkan tí ò ní sọ fọgbẹ̀rí o àfọmáwòmáwò ni tí ò ní sọ fẹ́nìkan tí ò ní sọ fọgbẹ̀rí o bomi ṣe wá wọnú àgbọn kò sẹ́ni tó yé bomi ṣe wá wọnú àgbọn kò sẹ́ni tó yé àbàlọ́ ọlọ́run mi ọba tó ṣẹ̀dá wa ó mà ṣe ọlọ́run mi àfọlá ọlọ́run mi ọba tó ṣẹ̀dá wa ó mà ṣe ọlọ́run mi tàbí sọ pé ìwọ ẹṣin kì í ṣe déédéé bákan náà ọ̀làmórí wáyé ìwọ ẹṣin kì í ṣe déédéé bákan náà ọ̀làmórí wáyé mo ti gbà pé mi ò lè jó o mo ti gbà pé mo sì lù yà mo ti gbà pé mo ṣì àwọn olórí yàn lórílẹ̀ Yorùbá torí tábàsọ́pà àṣìlúyà à ń parọ́ fún wa ní àṣìlúyà ibi tí Elédùmarè dá wa sí náà la wà àmọ́ àwọn olórí tó ń ṣèjọba lé a lórí àwọn gangan láṣìyàn àwọn gangan lèèyàn bí àwọn gangan lèèyàn ìkà ọmọ kóòtù òjíire gbogbo àwọn kóòtù òjíire ohun tó ń bọ̀ lórílẹ̀-èdè location 9 tó bá ṣẹlẹ̀ tán tí ó bá dé tán apá níbọ̀dọ̀ níka gbogbo àwọn tó pa wọn láwọn ọ̀jẹ̀lú tó jẹ́ pé à ń bá wọn sòdodo ọ̀rọ̀ ní ìsìn wọn kọ tí ikún wọ́n ń sọ pé ẹnu wa ń rùn wọ́n ń sọ pé ká gbẹ́nu wa sọ̀hún torí nǹkan tí àwa ti rí òun ló bá tá a fi ń pariwo fún gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjíire nílé lóko àti lájò níbikíbi tẹ́ ẹ̀ bá ti ń gbọ́ wa mo bẹ̀ yín ni mo wọ̀ yín ni o gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń gbọ́ mi lásìkò tí mo ń ṣe fídíò yìí ẹ bá mi pín ètò yìí kó lọ dáadáa àṣírí àwọn ọ̀jẹ̀lú yìí a ó mọ̀ mú wá síta fún yín ẹ mọ̀ fetí ara yín gbọ́ Amaechi ó tún di sọ̀rọ̀ mo lè gbogbo ilẹ̀ mọ̀ tí ń jẹ́ Amaechi àbí gbogbo àwọn kóòtù òjíire mo lè gbogbo pátá lẹ mọ̀ ẹ tí ń jẹ́ Amaechi ẹ wá gbọ́ ohun tó sọ òun ni mo mú wá ẹ tí gbọ́ gbogbo ẹ̀yọ́ ọmọ kóòtù òjíire kí a tó fetí ara wa gbọ́ àwa ń sọ fún yín pé Nàìjíríà ò lè rọgbọ mọ́ inú ogun la wà lórílẹ̀-èdè location 9 inú ogun la wà lórílẹ̀-èdè Niger area ẹ má jẹ́ káwọn kan tanná kó fi ẹ̀kọ́ tanná fún wa jẹ mọ́ ẹ má jẹ́ káwọn kan parọ́ fún wa mọ́ irọ́ tó ti pa fún wa lọ́jọ́ pípẹ́ ó ti tó gẹ́ gbogbo àwọn ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọ Odùduwà gbogbo àwọn ọmọ ògo adúláwọ̀ nílé lóko lájò níbikíbi tá a bá wà ẹ má jẹ́ ká tún tẹ́tẹ́rẹ́ ogun ti wà nílẹ̀ Yorùbá o ogun ti wà nílẹ̀ Yorùbá o gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ìbá dáa kí ẹ ronú pìwàdà gbogbo ẹ̀yin tẹ́ ń torí ìjẹkújẹ tẹ́ ń gbàbọ̀dè fún ilẹ̀ wa ìbá dáa kí ẹ sùn ohun mẹ́ta tí ọmọlúwàbí ń sùn tí ẹ bá gbọ́ tí Amaechi sọ ẹ rí wípé wọn ò fẹ́ fi ibi tí ó ti jẹun wọn fẹ́ fi ilẹ̀ àwọn náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o wọ́n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o wọ́n mọ̀ wípé nǹkan tí ń ṣẹlẹ̀ sí gbogbo àwa tí a pè wá ní Niger area ejò lọ́wọ́nú àmọ́ ejò tó lọ́wọ́nú yìí inú ejò yẹn làwọn ti ń jẹ làwọn ti ń mu àwọn ti wá gbàgbé pé kò sẹ́ni tí Elédùmarè ò lè mú kò sí tó Elédùmarè ló dá gbogbo wa kò sí bí ẹ ṣe pa bẹ́ẹ̀ sì lè parọ́ tó wọ́n ní bí irọ́ bá lọ fógún ọdún ọjọ́ kan báyìí
ni òtítọ́ máa dé bá a. Ní ìsìn tí òtítọ́ ti wá dé ní ìsìn, gbogbo ọmọ kóòtù òjíire àti gbogbo àwọn ọmọ Nenga area tá a ti wá rí òdodo ní ìsìn, ara wa ń ta wọ́n. Ìgbà yẹn ni wọ́n wá ń sọ̀rọ̀ síta. Gbogbo ọmọ kóòtù òjíire, ìbá dáa kí á tètè ronúpìwàdà, kí á support movement Yorùbá Nation. Ìbá dáa gbogbo ọmọ kóòtù òjíire ká support bàbá wa Professor Banji Akintoye lórí self-determination. Àwọn olóṣèlú mọ̀, àwọn náà mọ̀ wípé ẹ̀yà kọ̀ọ̀kan, elédè kọ̀ọ̀kan ló ní right fún self-determination. Wọ́n kàn ń parọ́ fún yín ni, tó wọ́n ti mọ̀ pé inú òkun lẹ wà àti pé irọ́ ló jẹ yín. Tí àsìkò ìbò bá dé ní ìsìn, tí wọ́n bá ti fún yín 1000, tí wọ́n fún yín 500, tí wọ́n fún yín ní gbogbo rẹ́ẹ̀sì kan, ẹ gbàgbé ìyà tó ti jẹ yín láti bí ọdún 10 sẹ́yìn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ wá ń fi ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ fi ń ta káàdì lọ́wọ́ àwọn ọ̀jẹ̀lú tí wọ́n pe àwọn olóṣèlú. Gbogbo ọmọ kóòtù òjíire, ẹ jẹ́ ká jí lójú oorun wa, ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe. Ẹ má jẹ́ kí wọ́n pa wá tán lóko ẹrú Nenga rẹ̀ tá a wà. Ẹ jẹ́ ká jí gìrì, ká jà fún orílẹ̀-èdè tiwa gangan. Má padà play fídíò tí Ahmed ti sọ̀rọ̀, má padà play fún wa o. Àmọ́ mo kọ́ fẹ́ bára wa sọ̀rọ̀ náà, kí á bára wa sọ̀rọ̀ ìsítí, kí a lè bá a mọ̀ wípé kò sí nǹkan tí ń jẹ́ Nenga area mọ́. Nenga area oko ẹrú ló jẹ́ gbogbo àwọn kóòtù òjíire. Oko ẹrú ló jẹ́ fún wa. Ẹ má jẹ́ káwọn kan máa fi ẹ̀kọ́ tanná fún wa jẹ mọ́. Ẹ má jẹ́ ká torí owó kékeré tí wọ́n fẹ́ fún wa ká wá bà ọjọ́ ọ̀la àwọn ọmọ wa jẹ́. Ẹ má jẹ́ ká torí ìyẹn. Òun làwa fi ń pariwo fún yín pé Yorùbá Nation ní solution. Kí á jáde kó Nenga area, òun ni ọ̀nà àbáyọ tí gbogbo ìṣòro tó ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn kóòtù òjíire. Àjẹ́bẹ́ àwọn tí wọ́n pe àwọn tó pe àwọn lọ́jẹ̀lú yìí, wọn ò fẹ́ fipò Nenga area lẹ̀. Wọn ò fẹ́ fipò yẹn lẹ̀. Àwọn náà mọ̀ yìí pé ìyà ń jẹ àwọn mẹ̀kúnnù, ebi ń pa àwọn mẹ̀kúnnù. Eku òkè bí eku lúnú Nenga area mọ́. Ẹyẹ òkè bí ẹyẹ nílùú Nenga area mọ́. Bẹ́ẹ̀ ni ọmọ èèyàn fún ọmọ èèyàn, ẹ má jẹ́ ká wá fún wa. Agídí lọmọ èèyàn bí fún ọmọ ènìyàn. Sọ yẹ kó rí bẹ́ẹ̀. Òun làá fi ń pariwo fún yín o. Gbogbo àwọn ọmọ kóòtù òjíire, gbogbo àwọn ọmọ Ògo Adúláwọ̀, níbikíbi tá a bá wà, níbikíbi tí a bá wà, ẹ jẹ́ ká jí kìrì, kí a gbá òwò ti bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà Alápàájí of Yorùbá land. Ẹ jẹ́ ká gbá òwò ti bàbá wa Professor Banji Akintoye ọ̀jọ̀gbọ́n Stephen. Ẹ jẹ́ ká gbá òwò tí wọ́n àti àwọn lọ́balọ́ba tí wọ́n support movement Yorùbá Nation yìí, àti àwọn lóyè tí wọ́n support movement Yorùbá Nation yìí, àti àwọn ìyá wa tí wọ́n dúró tán sẹ́gbẹ́sẹ̀ ànígbà ká kú sóko ẹrú location 9. Ẹ jẹ́ ká gbárùkù tí wọ́n, ẹ jẹ́ ká support wọn. Gbogbo àwọn kóòtù òjíire, ìpá ń para ẹ̀ ó lòun pajá lọ́wọ́ wa o. Ìpá ń para ẹ̀ ó lòun pajá lọ́wọ́ wa. Ẹ má jẹ́ típa tó pajá, ẹ má jẹ́ kó pa wá tán. Àwọn Fúlàní wọn ti fẹ́ pa wá tán, wọn ò fẹ́ràn wa. Ojú ayé nìkan ni wọ́n ń ṣe. Tí a bá dá dúró, ọkàn wọn balẹ̀ ju orílẹ̀-èdè Nenga area tá a wà lọ. Gbogbo àwọn kóòtù òjíire, tá a bá dá dúró sẹ́, yóò fẹ́ fọ́ wa ju Nenga area tá a wà yẹn lọ. Torí nígbà tí wọ́n sọ wípé wọ́n Nenga area, wọ́n sọ Haúsá pọ̀ mọ́ Yorùbá, wọ́n sọ Ìgbò mọ́ Yorùbá, ẹ gbọ́ ṣé ó lè rọgbọ? Àwa tá a gbéde ara wa, wọ́n wá fagídí so wá papọ̀ bí ká máa jẹ́ Nenga area. Àwọn bàbá wa
bí wọ́n ti ṣe mistake nìyẹn. Tó bá jẹ́ pé àwọn náà ronú sí ni wọ́n wà òjìlẹ̀ ni kò yẹ kí wọ́n accept irú union yẹn. Àmọ́ a lè blame wọn mọ́ bóyá ó ní nǹkan táwọn náà ó lọ kàn. Àmọ́ ní ìsìn tó ti wá di wo tí wo ní ìsìn tó wá dáa tí a ti rí òdodo ní ìsìn tó wá dáa ká tó wá kú sínú nígà area tá à ní dìde ká gbá wù tira wa ká sọ pé a fẹ́ jáde nínú nígà area láti lọ dá ìjọba tàwa gangan ṣe. Ọmọ Kóòtù Òjíire a pọ̀ lágbàáyé àìṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ni àìṣe èèyàn kékeré. Tẹ́ ẹ̀ gbọ́ lásán àti ẹ̀mú wa ni àwa lọmọ Ògo Adúláwọ̀. Tẹ́ ẹ̀ gbọ́ ni bó ló ṣe sáǹdì tó létí yín. So àti a gbọ́ àwa tá a para lọmọ Ògo Adúláwọ̀ àwa wà nù nígà area àwọn Fúlàní wa ń pa wá bí ẹran. Abẹ́ẹ̀rí àti mọ̀ sọ wípé àìsàn ọmọ ojo ṣé àìsàn ojo báwọn tí àbá ìṣe ojo lóòótọ́ ẹ jẹ́ ká dìde. Ẹ má jẹ́ ká kú sóko lẹ́tà èrè àmọ́ ẹ jẹ́ ká dìde ká gbára wálé lóko ẹrú. Bàbá wa Sunday Adéyẹmọ ti gbìyànjú tiwọn. Wọ́n ti gbìyànjú tiwọn. Bàbá wa Professor Akintoye náà ti gbìyànjú tiwọn. Ọwọ́ àwa tí wọ́n ń jà fún gangan ló kù sí. Ọlọ́run tó dá ogun ayé ò lè sọ̀kalẹ̀ wá gbìjà wa àwa gan fún wa lágbìjà ara wa. Tí a bá ti dìde láti gbìjà ara wa ìgbà náà Ọlọ́run tó dá ogun ayé yóò tó dá sí i. Àmọ́ tá a bá jókòó pé Ọlọ́run ló ṣe ẹjọ́ kan Ọlọ́run tá à ń pariwo ọmọ yẹn irọ́ là ń pa ọ́ Ọlọ́run kò ní ṣe yẹn ká ọ́. Torí Ọlọ́run bá ó ti ṣe wọn bá tó yẹ kó ṣe fún wa àmọ́ àwọn kan tó ṣe fún àjà láti jà fún kinní yẹn gangan à ń jókòó ojúmọ́ là ń pè àkékè Ọlọ́run kí ló dé. Ó wọ́n mọ̀ pé Ọlọ́run tó dá ogun ayé òróró ó fún oníkálukú ní nǹkan tó oníkálukú ọ̀jẹ̀ lórílẹ̀‐èdè ẹ̀ ní. Àmọ́ àwa tá a wá jẹ́ ọmọ Kóòtù Òjíire nígbà wáṣẹ̀ orin táwọn babaláwa máa ń kọ fún wa ni wípé iṣẹ́ àgbẹ̀ oníṣẹ́ ilẹ̀ wa. Ìjẹ́ iṣẹ́ àgbẹ̀ yẹn tí ó tún fọ́nṣọ̀n mọ́ bí ó bá tẹ̀ ń fọ́nṣọ̀n àwọn Fúlàní tá à ń dákọ̀ yìí wọn ò fi wá lọ́kàn balẹ̀. Tí àwọn bàbá wa bá ti ń lo oko láti lọ dá oko àwọn Fúlàní iṣẹ́ wọn ò fi wá ní ọkàn balẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni tí ò ṣiṣẹ́ yóò máa jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò tí ì pé ẹgbọ́ ohun yẹn lásán sóhun yẹn sí kò sound dáadáa létí. Ṣé èdè Haúsá la fi sọ àbí èdè Ìgbò la fi sọ? Èdè tẹ́lẹ̀dùmarè fún wa gangan òun la fi kọrin jáde. Ṣé bàtà akọ ṣé kò dùn gbọ́ sétí gbogbo ọmọ Kóòtù Òjíire? Kí ló wá ń dààmú wa? Kí ló ń ṣe wá? Kí ló ń dààmú wa? Kí ló ń ṣe wá láti jà fẹ́tọ̀ọ́ wa? Ẹ jẹ́ ká dìde ká jà fẹ́tọ̀ọ́ wa kí a lè bá àgbègbè àlàáfíà kí a lè bá àgbègbè ìrọ̀rùn. Gbogbo ọmọ Kóòtù Òjíire àwa ń pariwo ó ti wù wá kẹ́ ẹ gbọ́ ariwo tá à ń pa òun là fi ń tẹnu mọ́. Wọ́n ń sọ wípé alágbẹ̀dẹ tó ń lurin lójú kan àmì lórí. Àwa náà tá à ń pariwo fún lójoojúmọ́ tá à ń ké fún lójoojúmọ́ àmì kan la rí nínú nígà area òun là fi ń pariwo ó wà kẹ́ ẹ gbọ́. Ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù ẹ ti ń play ọ̀rọ̀ tí Amaechi sọ ṣẹ̀dí gbọ́ nǹkan tí èyí náà bá gbọ́ nínú ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ ká rí lábẹ́ comment. Òwe tẹ́ bá ti wò ó nínú ọ̀rọ̀ tó sọ ẹ jẹ́ ká rí lábẹ́ comment. Ẹ má gbàgbé láti bá mi pín ètò yìí kó lọ dáadáa ẹ bá mi pín ẹ bá mi bò kó lọ fáà kó lọ dáadáa káwọn èèyàn wá gbọ́ ohun tí ń ṣẹlẹ̀ ohun tó ń lọ nínú nígà area. Ẹ sì má gbàgbé láti bá mi subscribe tó YouTube channel mi Ibiyemi TV òun ló kọ YouTube channel mi ṣẹ́ni gbọ́ ẹ má bá wa ká lọ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́kùnrẹ́rẹ́ ẹ ṣé gan ni. Just my people, as the halt, it don't happen. No, Amaechi don't drop another banger.
The complex na the same medicine wey they give Jonathan taste. Now the same medicine that they won't give Tinubu so. The elites of Nigeria are not the problem of Nigeria. We are not up to 20,000 elites that are stealing Nigerian money. Okay, no problem. 100,000 elites. But you have 200 million Nigerians that can fight 100,000 men. And then you sit down in your house and you're complaining and grumbling. What makes you think that the elites will remove their hands from stealing? If all you do is sit down in your house and grumble and organize one small lecture on how you're feeling. Who told you the elites don't know how you're feeling? They know how you're feeling. They know you're not happy. If they don't know, you will not see them in their girlfriend's house after 6 p.m. You know why? Because they are running away from you. They are scared. But you are helpless, not because the elites want you to be helpless. You are helpless because you make yourself what? Helpless. So why are we gathering here? What survey? No matter the survey you bring out today, the elites already know that I was once a governor. The moment I see robbery, kidnapping, I know that there is no money in the society. So Commissioner for Finance pay contractors, pay those who are owing. When you pay, what happens? He pays his workers, he pays his people who have suppliers who have supplied him goods. They in turn go to the market, they buy goods, they pay the tailor, they pay the doctor, the money goes around, and then the crime wave will reduce. I had that board in my office, I checked it regularly. Do you know how I check it too? By making sure I go to night parties. I'm not a night party person, but I go to clubs with minimal or no security. So I test if my life is under threat, then there is danger, there is problem. What's the problem? Economy. Okay, when you take people, Tinubu, you say Tinubu was not elected by them. So what did you do? What did you do? The same elites who rigged the election are on the street. What have you done? No, for Christ's sake, until Nigerian citizens stop blaming the elites, nothing will change in Nigeria. Absolutely nothing. The next election may come and go, and somebody puts himself in power. You say, no worry, now it'll be only 4 years. After 4 years, he will go. He will come and say 8 years. Nothing will happen. In fact, if one madman comes and says, I want to do life presidency, you will do nothing. Absolutely nothing. Just pray that there's no madman that will come and say, I want to do life presidency. Because all he will do is send chief of army staff, IG of police, custom, everybody, and put his own men, carry gun, and you run away. Go to Bangladesh, right? The day they got tired of that woman, what did they do? They chased her out. Go to, is it Peru or Chile? Nigeria is the most docile society I have seen in my life. You're clapping for this. If we line up the tips here now, you clap for them. You know, I told my wife, I want to Jabba. If I want to Jabba, I won't Jabba like you people. They will give me official visa to come and stay in their country, any country. She says, no, I can't leave Nigeria. Because Nigeria is lovable. It's lovely. I mean, if you go back to when we were students. And the last time this country saw something that looks like revolution was when we were students, 1983 to 87. Who were the people that fought the military government? Not you. It's not you. NANS, National Association of Nigerian Students, ASU, NLC, they are dead. Imagine them arresting somebody who says he was NANS president. In our time, he arrests our president. All the universities in the country will be on strike. If you say tomorrow there is protest and you are coming from town in a taxi, a girl or a boy, they will first of all beat you up before we talk about the government. So everybody must participate. Okay, so we pushed away the military. Clap for ourselves. Not you, don't clap yourself. I say clap for myself because I was part of it. And we brought in the politicians. The politicians have shown that they are worse than the military.
The military stole money, but they were mindful of how much they were stealing. And they were not showing the public who were stealing. They were denying, were they not? They were not driving Jaguar. They were not driving Rolls Royce. Now, they don't use 504. They don't even use ordinary Toyota cars that are official cars that we use. If you see their convoys now, brand new Mercedes-Benz, bulletproof because they know you are angry. Jaguar, Rolls Royce, nobody stops them, for Christ's sake. So what did you call us to come and do? The difference with what you're calling us and this is that why the politicians know that people are not happy, they don't know the number of persons. I think 92% or 98%. So all they can do here now that will be different from what the politicians know is that you put a figure to it. If you say it's a lie, tell a politician to go to Kaduna by night alone. If he goes alone, he will go with a military-sized bulletproof car, bought again with your money. No. Can we please go home and think? Oh, we don't want to die. You mothers. Oh, my child. That is Prophet Sam Amadi taught me in university when I read law. Please tell me, has there been any revolution without blood? Any revolution without blood is rebellion. Please check Bangladesh. Hundreds died. You kill 50 today, they carry the body, go and bury it. The next day, early morning, all of them come out. When the woman saw that more persons wanted to die, what happened? She ran away. The same with Peru. Kenya. People stop inviting me to this kind of thing. Thank you very much.